á fún ẹ ní ọjọ́ 21 láti lọ ṣe àtúnṣe kó o sì fìdí àwọn ẹ̀sùn tó o fi kàn nílé-ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì múlẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wàá fojú winá òfin. Àwọn ọba aláyé nípìnlẹ̀ Ọ̀ṣun ló kìlọ̀ fún Olúwo bẹ́ẹ̀. Bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́-yún a kì í jorí ìmàdò, àti wípé ibi tá a bá pè lórí a kì í fi tẹ̀lẹ̀. Bí bàtà bá ń ró láròójù ó ṣetán tó fẹ́ ya ni. Lórí ọ̀rọ̀ Olúwo tilẹ̀ Ìwó, ìyẹn ọba Abdulrasheed Akànbí, àwọn ọba aláyé wọ́n ti dìde o. Àwọn ẹgbẹ́ kan táwọn náà pera wọn ní Ògo Ilé-Ifẹ̀ nílẹ̀ òkèèrè, àwọn náà dìde lórí ọ̀rọ̀ náà. Tẹ́ ẹ bá gbàgbé wípé ní ọjọ́ Ìṣẹ́gun 30 oṣù kẹsàn-án ọdún 2025 ní Olúwo ti ìlú Ìwó, ọba Abdulrasheed Adéwálé Akànbí gbé fídíò kan jáde lórí ayélujára, ìyẹn lójú òpó ìkànnì Facebook àti Instagram rẹ̀. Nínú fídíò náà ni Olúwo ti sọ àwọn ọ̀rọ̀ kan tó sì fẹ̀sùn kàn án ní pé ó gbìyànjú láti dá ẹ̀mí òun légbodò. Olúwo ní òun gbé fídíò náà jáde láti lè jẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà mọ ìdí tóun fi máa ń sọ̀rọ̀ nípa Ọọ̀ni ní gbogbo ìgbà. This message is for Nigerians, most especially the Yorubas. When I get on the throne, we see me talking about this Ọọ̀ni Adéyẹyè. You can see me talking about what you don't know. I will tell you today. Ó ní àti wípé Ọọ̀ni ń wá ìṣubú òun ní gbogbo ìgbà ni o, bó tilẹ̀ jẹ́ pé òun ni òun ṣe ìrànlọ́wọ́ bí ó ṣe di Ọọ̀ni Ifẹ̀ nígbà tó fẹ́ jọba. Ó fẹ̀sùn kàn pé Ọọ̀ni mọ̀ọ́mọ̀ gbé obìnrin fún òun láti fẹ́ òun lójúnà àti lè máa mọ gbogbo nǹkan tó ń lọ nípa òun. He doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her, from Canada. But it was packaged for me. It was a setup. After they set me up, they were talking to her in our own. She was in my house, and they were talking to her and setting me up. Ọba Abdulrasheed Akànbí Olúwo ti ìlú Ìwó sọ pé nígbà tó wà nílé mi wọ́n máa ń bára wọn sọ̀rọ̀ nípa mi, tí wọ́n sì fìdẹ pàkúté fún mi pẹ̀lú fídíò àtàwọn nǹkan míì. Ó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi láti lọ sọ fún Ọọ̀ni. Setting up with videos, setting up with many things. Tí a ń ya fídíò tí a ń ṣe gbogbo ẹ̀ nínú yàrá, yóò mọ̀ bí mi léèrè this wife will be this supposedly wife, an ex-wife, but it was dead. They sent into my house and they were communicating with her. She was there for over 3 years. Ọdún 3 ló lò nílé mi tó sì bí ọmọ kan fún mi tí mi ò sì lè fìdí ẹ̀ múlẹ̀ pé bóyá èmi gan ni mo ní ọmọ náà. Mo máa nílò láti lọ ṣe àyẹ̀wò ìdánimọ̀ láti mọ ẹni tó jẹ́ ẹni tó ní ọmọ náà, ìyẹn àyẹ̀wò DNA, láti lè mọ̀ bóyá èmi ni mo ní ọmọ náà. She had a child which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Èyí ni ohun tí Olúwo sọ. Olúwo tẹ̀síwájú pé lẹ́yìn tí àwọn àṣírí náà tú sí òun lọ́wọ́ ni òun lé ìyàwó náà jáde, tó sì jẹ́ pé Ọọ̀ni ló gbà á sílé lẹ́yìn tí òun lé kúrò tán. Bákan náà ló tún fẹ̀sùn kàn pé Ọọ̀ni ló gba ilé fún ìyàwó òun tẹ́lẹ̀ rí náà, àti pé òun rí wọn papọ̀ nílé ìtura tí òun kò ní dárúkọ. Ó tẹ̀síwájú pé àwọn èèyàn máa ń bú òun pé òun sọ̀rọ̀ jù, àmọ́ tó bá jẹ́ pé wọ́n ni wọ́n gbé obìnrin sílé ẹ̀ láti dọ́gbọ́n gbin obìnrin náà gẹ́gẹ́ bí àmì láti wá ọ̀nà tó máa fi pa ọ́, ṣó ò ní sọ̀rọ̀? Èyí ni ìbéèrè tí Olúwo ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tó ń bẹnu àtẹ́ lù lórí ìwà tó wù yìí. Ó wòye pé ìjà tó ń wáyé láàárín òun àti Ọọ̀ni kò lè parí nítorí nǹkan tó wà láàárín àwọn ju ohun táwọn èèyàn ń rò lọ. Ọ̀rọ̀ yìí ló ti wá di ariwo yánpọnyánrin tó mú kí àwọn ìgbìmọ̀ àwọn ọba aláyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún Olúwo ọba Abdulrasheed Adéwálé Akànbí ní gbèdéke ọjọ́ 21 láti fìdí àwọn ẹ̀sùn náà múlẹ̀ tó fi kan Ọọ̀ni. Àwọn ọba ọ̀hún sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 3 oṣù kẹwàá
ọdún 2025. Ọba Sàlú ti Ẹdùn Àbọ̀n, Ọba Adésọjí Kẹ́hìndé sọ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ ni Olúwo ti sọ sẹ́yìn tí àwọn kì í kà kún rárá, àmọ́ tó ní ẹ̀sùn tí Olúwo ṣẹ̀ṣẹ̀ fi kan Ọọ̀ni lásìkò yìí lágbára púpọ̀ ju nǹkan tí àwọn lè fọwọ́ lẹ́rán láti máa wò lọ. Ọba Adésọjí ní èyí ló mú àwọn ọba orígbó méje láti pohùnpọ̀ fìmọ̀ ṣọ̀kan wípé àwọn fún Olúwo ní gbèdéke ọjọ́ 21 láti kọ̀wé ẹ̀sùn ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà láti lọ́ọ́ fi ẹjọ́ Ọọ̀ni sùn ní ìlànà tó tọ́ dípò bí ó ṣe gbé ọ̀rọ̀ náà wá sórí ayélujára. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ Olúwo ti dá awuyewuye sílẹ̀? Yàtọ̀ sí èyí, lára àwọn ìwà kò tọ́ tí kò bá ojú mu àti etí pé ọba aláyé nílẹ̀ Yorùbá hù níwà ní àwọn ohun tí Olúwo ti hù sẹ́yìn, pàápàá èyí tó fi tàbùkù bá Ọọ̀ni láìpẹ́ yìí. Bákan náà lọba aláyé náà tún mẹ́nubà ohun tó ṣokùnfà bí wọ́n ṣe dá Olúwo dúró nínú ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn ọba lọ́dún 2019. Ọba Adésọjí ní láì figbá kan bọ̀kan nínú, láì fi dúdú pe funfun, oyè Ọọ̀ni Ifẹ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́, ó kọjá ohun tí èèyàn lè kọyán ẹ̀ kéré láàrin àwọn ọba aládé ilẹ̀ Yorùbá. Ọba Adésọjí ní kì í ṣe ìròyìn mọ́ pé láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá, Ọọ̀ni Ifẹ̀ ni olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá àti wípé ẹ̀rí máa jẹ́ mìnìṣó wà nílẹ̀ lórí ohun tó ń fa ìbínú ọba Olú Ìwó sí Ọọ̀ni Ifẹ̀ ní gbogbo ìgbà. Adésọjí sọ wípé ìyàlẹ́nu ló jẹ́ pé ọba Olú Ìwó nìkan lọba tó máa ń pààrọ̀ oyè ní gbogbo oṣù mẹ́fà. Ó ní ó kọ́kọ́ ti fi ìgbà kan sọ pé òun ni Ẹ́míà ìlú Ìwó, nígbà tó tún yá ó tún pààrọ̀ rẹ̀ sí Aláàfin Ìwó nítorí àtijẹ́ káráyé rí káwọn oníròyìn máa pariwo rẹ̀, àmọ́ ìwọ Olú Ìwó yìí túbọ̀ yí orí àpèrè àwọn ọba mọ́lẹ̀ ni, ó yí mọ́ ẹrẹ̀, ìwà rẹ̀ yìí túbọ̀ ń fi orí adé nílẹ̀ Yorùbá gbolẹ̀, ó fi wọ́lẹ̀ ni. Ìwà náà ń sọ àwọn ọba aláyé wa dẹni yẹpẹrẹ láwùjọ. Lára àwọn ọ̀rọ̀ tó Olúwo tún sọ ni pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ò láṣẹ láti dá òun dúró láàrin ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé pé ọba Olú Ìwó fúnra rẹ̀ ní gbọ́mi sí omi òtó pẹ̀lú àwọn ọba aládé ẹgbẹ́ rẹ̀ nílùú Ìwó, èyí ló fà á tí wọ́n fi dá a dúró. Olú ti Ilé Ogbó, Olú ti Sàngbé, Agbowú ti Ọ̀gbá-Àgbá àti Olówú ti Kúta àti àwọn ọba mìíràn, kódà igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ti Zone 11 nílùú Òṣogbo gan mọ̀ sí ọ̀rọ̀ náà. Ọba Adésọjí tún fìdí ẹ̀ múlẹ̀ pé kódà níbi ìpàdé kan ni Olúwo ti bínú tó sì ti kọlu ọba Agbowú ti Ọ̀gbá-Àgbá. Ó ṣe ọba náà léṣe débi wípé ọba náà di èrò ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú ìlera pàjáwìrì. Nítorí ìdí èyí, ìpàdé pàjáwìrì wáyé láti lè yanjú ọ̀rọ̀ náà tó sì jẹ́ pé Ọọ̀ni tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn ọba lápá àríwá Ifẹ̀ ló léwájú ìpàdé náà. Ọba Olú Ìwó, igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá, àwọn náà péjú pésẹ̀ síbi ìpàdé pàjáwìrì náà. Lẹ́yìn tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu ọ̀tún àtòsì, wọ́n dá taṣarán fáṣarán, wọ́n dá tolúkúlùkù fún o, àmọ́ àwọn ìgbìmọ̀ náà pẹ̀lú gbogbo ìjókòó náà panupọ̀ pé ọba Olú Ìwó ló jẹ̀bi ọ̀rọ̀ náà. Látàrí ìdí èyí, wọ́n ní kó lọ rọ́kúnlé ná fún oṣù 6, táwọn èèyàn náà sì gbóríyìn fún Ọọ̀ni lórí bó ṣe tẹ̀lé ìgbésẹ̀ náà àti bó ṣe tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà láti bomi paná ẹ̀. Pàápàá wọ́n dúpẹ́ púpọ̀ lórí ìfọmọnìyàn ṣe lórí ibi tí ọ̀rọ̀ náà tó padà wó sí, pé ìdájọ́ òdodo wáyé. Àmọ́ ṣá, ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gan ló rú ìbínú Olúwo sókè, nítorí pé ohun tá a rò bóyá ó kú léwé kò kú légbò. Láti ìgbà náà ló ti ń tako Ọọ̀ni tó sì ń rí gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ohun ayọ̀ láti máa tàbùkù bá Ọọ̀ni ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé lóríṣiríṣi. Bó tilẹ̀ jẹ́ pé orí adé ìyẹn Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì kì í fèsì lórí àwọn ọ̀rọ̀ náà ní gbogbo ìgbà tó Olúwo bá ti bẹ̀rẹ̀ jọ̀gọ̀dì wàhálà àti ọ̀rọ̀ mọ́ṣáàṣì náà. Àwọn èèyàn ni wọ́n máa ń dìde sọ̀rọ̀ náà láti pa ọ̀rọ̀ mọ́ Olúwo lẹ́nu. Lẹ́yìn èyí tó ṣe kọjá ló tún gbé ọ̀rọ̀ jáde wípé Ọọ̀ni ó gbìmọ̀pọ̀ pẹ̀lú ìyàwó òun tẹ́lẹ̀ rí tó ti lọ láti fóun ní májèlé jẹ o.
They want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. Bó tilẹ̀ jẹ́ wípé ṣáájú ní ìyàwó rẹ̀ náà ti jáde láti wá fọ̀rọ̀ léde wípé Olúwo ìyẹn ọba Abdulrasheed Àkànbí kì í ṣe ohun táwọn èèyàn ń fojú rí gẹ́gẹ́ bí èèyàn tó jẹ́ èèyàn àtàtà láwùjọ. Ó ní bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Bí obìnrin bá kúrò lọ́dẹ ọkọ, ó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ ru obìnrin bẹ́ẹ̀ ìdí tó fà á tó fi kẹ́rù kúrò ní ilé tó ti ṣàbíamọ. Ó ní kì í wá ṣe irú ilé tó jẹ́ ti ọba aláyé náà lèèyàn ń kó gìrì kúrò láìṣe wípé ó náwó kan àrùn nínú. Arábìnrin náà ìyẹn olórí tẹ́lẹ̀ rí ọ̀hún ṣàlàyé wípé lákòókò tí òun àti ọba Olúwo ti ilẹ̀ Ìwó ṣìjọ ń wọléwọ̀de gẹ́gẹ́ bí lọ́kọláya ni ọba aláyé náà ti kí ọ̀kan lára àwọn ọmọ tó ń gbé ọ̀dọ̀ àwọn mọ́lẹ̀ tó jẹ́ ọmọ obìnrin tọmọ náà sì kéré púpọ̀ lọ́jọ́ orí tó bá lájọṣepọ̀. Fọ́nrán fídíò ọ̀hún náà rèé níbi tẹ́ni tó ti fìgbà kan rí jẹ́ aya ọba Olúwo ti ìlú Ìwó ti sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ohun tó wà láàrin òun àti ọba Abdulrasheed Àkànbí àti ìdí tó ṣe kú kúrò láàfin. When I catch him red-handed, he will say, "But I'm a king, I'm allowed. Nobody will say anything because I'm allowed to as a king. So what can I do? It's just me and my baby." Then when I go and consult with older Iyalajes and older women in Yoruba culture, they will say, "Oh, Lori, just put it to God. You don't leave your husband. In Yoruba, you don't leave your husband's house." I was born and raised in Toronto, Canada. So I don't know anything about you sleep in this room today and next woman sleep in this room today and this and they use charm to poison somebody or they use juju to poison. I didn't hear about juju and until I came to Iwo. I don't know about these kind of things. Ìyàtọ̀ sí ẹgbẹ́ àwọn ọba aláyé kọ̀ọ̀kan nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n dìde sọ̀rọ̀ náà, àwọn tí wọ́n jẹ́ ògo Ifẹ̀ nílẹ̀ òkèrè náà ti fún ọba Olúwo tilẹ̀ Ìwó ní gbèdéke ọjọ́ láti lọ ṣàtúnṣe lórí ohun tó kọ, bí bẹ́ẹ̀ kọ́ yóò fojú winá òfin. Àmọ́ ṣá, àwọn ọba aláyé kọ̀ọ̀kan tí wọ́n gbé Olúwo pọ̀n bí ọmọ tí wọ́n gbé lẹ́yìn ìyẹn ọba Olúlàmókùn ti Yàkóyó, ọba Mẹ́ṣàk Oyèdìran àti ọba Alákínlàlú ti Akínlàlú. Ọba Olúlàmókùn ti Yàkóyó, ọba Mẹ́ṣàk Oyèdìran àti ọba Alákínlà àti Akínlàlú. Ọba Olúwàbùsọ́lá Olóyèdè sọ wípé Olúwo fẹ̀sùn kàn ní pé ó ń gbìmọ̀pọ̀ pẹ̀lú aya òun tẹ́lẹ̀ rí láti fún òun ní májèlé jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi mọ́ àwọn ọmọ bíbí Ilé-Ifẹ̀ ni wọ́n dúró àtàwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ wípé k'Olúwo mú ẹ̀rí máa jẹ́mi nìṣó rẹ̀ wá síwájú láti wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Gbogbo wọn pátá ni wọ́n bẹnu àtẹ́ lu ohun tí Olówù tìlú Òwu sọ yìí, tí wọ́n sì ń dúró pé àfi láìkọ́ba aláyé náà kó fa ẹ̀rí máa jẹ́mi nìṣó ẹ̀ kalẹ̀, kó fìdí ọ̀rọ̀ múlẹ̀, kó sì sojú abẹ́ ǹkó pẹ̀lú àwọn ẹ̀rí tó gúnmọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀rọ̀ náà á dàbí ohun tí kò ní gba ìkòkò kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ, torí wípé wọ́n ṣe tán láti bá a náà tán bí owó. Àmọ́ títí di àkókò tá a fi ń kóròyìn yìí jọ, ọ̀rọ̀ kankan ò tí ì wá láti ààfin Ọ̀ọ̀ni Ifẹ̀ tàbí láti ẹnu Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tàbí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn sí Ọ̀ọ̀ni títí di àkókò yìí. Ẹ láǹfààní láti fi èrò àtojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èèbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn
àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́ẹ̀. ẹ ṣé gan.